السلام عليكم ورحمة الله وبركاته. اسمي عبد القادر قطعي تانتلون. اسم مدرسة الرحيم الدولي لتحفيظ القرآن الكريم والدراسات العربية. استمع وأنصت للقرآن الكريم. لا ألو ولا أتكلم أثناء تلاوة القرآن الكريم. أريد أن أقرأ لكم القرآن الكريم. في أي سورة أقرأ؟ سورة الكهف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدن ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف عددا ثم
بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها صدق الله مولانا. ẹ̀jẹ̀ aṣọ pọ́lọ́ ń tóbi. Allahu Akbar. ìwọ pọ́lọ́ ń tóbi nígbà tó ń polówó ògì. Allahu Akbar. ọlọ́run lẹ́lòmíì ní apá kan fún ṣé kejì ń dùn ọ́ ni. Allahu Akbar. bí ọlọ́run tóbi dáadáa jàre fi ọwọ́ ọlọ́run kọ́ ọlọ́run kó má bàa rọ́ kó tó kú. Allahu Akbar kabira. bẹ́ẹ̀yàn bá jẹ orí ahun ó yẹ kó rí ọ̀hún ó wú ṣùgbọ́n àgbọn lórí ọmọ ànábì ádámọ̀ mi bẹ́ẹ̀ lẹ́mọ́gànnà gbàwẹ̀ ní rí tinú ẹ̀ jẹ. ẹ̀dúfò kúta tẹ̀lé. alukura'an ajì àjòkó jòkó ẹ ṣe ẹ̀yin ìyá wa ẹ wo wọn mọ iye alukura'an ńláńlá wọn ná fún kura'an. kápọ́ mọ prokoli àbí kí ló kọ rẹ ló wà ń bí nísìn. ẹlòmíì ó ti jó yóò ti jábọ́ látòrí òkè ń bẹ̀ ọ́n kọ́lọ́ mọ́jà wa bọ́ láíláí ẹnìkan jábọ́ lẹ́ẹ̀kan ó sùn ni yóò gòkè padà yóò tún mú insha allah. wọ́n ń ké alukura'an létí ẹ bó o tiẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ jẹ́ kí n lé kinní kan sí ẹ. bá a bá fi ájì àwa yìí sílẹ̀ pẹ̀lú kírọ́ àti ń ṣe lọ́wọ́ yìí pẹ̀lú ògùn ọlọ́run ọgbọ̀n ṣẹ́jú sí i ó sì ń ké alukura'an náà off hand lórí nítorí pé ẹrú ọlọ́run tó jókòó yìí ó wà nínú àwọn tí wọ́n há alukura'an sórí ó tún sọ pé Ọlọ́run tóbi. Allahu Akbar. ìwé ogun lẹ́lòmíì há sórí pé ó díá fún Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà táwọn travel káàkiri ní níjọ́ tí ń kọ̀ ìtìkọ́lé àwọn náà máa ń tán wá káàkiri àsìkò yẹn wọ́n èjì yẹn gbé bí ẹ bá rìn nìkúrin sìn tá a bá gbé ẹ ransom gidi ni wọ́n gbà lọ́wọ́ ẹ. ájì àwọn kí alukura'an bí ẹni tó lá oyin ó dẹ̀ ń fún gbogbo òrùfù ní òkúkú wọn èyí jẹ́ kó yé wa wípé iṣẹ́ yìí wọn kì í kóru eléyìí ní lọ́kì wọn kì í dẹ̀ mọ̀ báyìí pé opportunity ni ó yẹ ká lè mọ̀ ìgbẹ́gbẹ́ tí ẹ ń bú wèrè ṣebí wò bú wèrè ńgbà náà wèrè ti lọ tán o tẹ̀sán wá sọ pé olórí ibú ń wèrè ń bú wèrè ńgbẹ́gbẹ́ ń bù ẹlẹ́yà yìí fi ọpọlọ tó jiná ó kó kùránì sínú ẹ̀ orí tí kùránì bá dẹ̀ wọnú ẹ̀ orí náà ò tún ní ráre mọ́ ẹlẹ́yà wa qurratul ain ọlọ́mọdé ó gbáyé ráre. amiina. ọlọ́pàá àwọn abiyamọ tán máa ń sàmì ti sùn. amiina ya Allah. bó ti wá hàlù kùránì yìí àwọn kan ni wọ́n ṣe tó dàbí idán lójú rẹ̀ yìí láàrin oṣù mẹ́fà bámi àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní kò tó oṣù mẹ́fà gan ọmọ rẹ̀ ó ní access sí kó há alukura'ani karim tí ó sì lè máa ké pẹ̀lú tajwid ohun tí wọ́n fi gba alukura'ani wá ẹ jẹ́ àsọpọ́lọ́ ń tóbi mùsùlùmí. Allahu Akbar. ilé ẹ̀kọ́ kan ọ̀làjì àìwá wà wọ́n wá gba àjìyà lọ́wọ́ bàbá wa táńtọ́lọ̀ ń wí pé ẹ fún wa lọ́mọ yín ẹ jẹ́ kí n tà ń ṣe ẹ jẹ́ ká tíráì rẹ̀ kẹ́yìn náà rí bó tiẹ̀ jẹ́ pé àǹfààní ilé yín ilé àǹfààní ṣùgbọ́n ẹ jẹ́ káwa náà gbìyànjú ká fi kún sí ọlọ́run lára yín wọ́n wá mú àjìyà yìí láì gba 1 kọ́bọ̀
wọ́n sì bá wa sọ jantí ń dà yìí ọlọ́run á bẹ̀ ọ́ àfi bó ti tó bẹ̀ ọ́ má jẹ́ nǹkan mi ìlàbúrú ó tún wo ajé ayé àti gbogbo tó ń jọmọ fún bàbá àtàntọ́ lọ́hùn. àmín. ọlọ́run Al-Qur'ani Karim. àmín. ilé ẹ̀kọ́ tí wọ́n wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ náà ó ń ké Kùránì lọ́wọ́ ó ní proprietor school náà wá ilé ẹ̀kọ́ náà wá wọlé à ń pè ilé ẹ̀kọ́ náà ní Ar-Rahim International for Quranic memorization and Arabic studies ìní sọ àdírẹ́sì fún ọ àwọn flyer àwọn ló wà lọ́wọ́ mi yìí tá a máa ha fún àwọn èèyàn ṣùgbọ́n ní májẹ̀mú ẹbí mi pé kí ni. bá kí ni májẹ̀mú rẹ̀. àwọn èèyàn ò béèrè ẹ̀yin lẹ́ ń béèrè. kẹ́ẹ̀nẹ́ ọmọ dáadáa ọlọ́run ní jí ó bàjẹ́ bẹ́ẹ̀ wàláhì Ìbàdàn láwà fa ẹ̀ ní sórí ibú. Ìbàdàn náà ń pè bí o. bó bá ti ń fẹ́ wá gba kínní yìí tí wọn náà fi mọ̀ nípa ẹ̀ mọ̀ mú wà Al-Qur'an tí ájì ake mọ̀ mú bọ̀ wájú òun fowó nù àpẹẹrẹ yìí báyìí mọ̀ fi wélé ọ lọ́wọ́ ni bá ti ṣe nù ẹja wo ẹni àwọn ìyá kan ti ná àná lẹ́ẹ̀kan wọ́n tún sẹ̀ wá ná ojú ọjà báyìí ẹlòmíì ò mọjọ́ ọjà kò mọjọ́ wọn ná mọ́ mu. ẹ sáà mọ̀ jẹ́ mi ò sọ ń pa bòde tó yẹ bá ti sọ̀rọ̀ bòde nísìnyí kan mi ò rò pé yẹn ń sọ. ìyá wa ẹgbà ọlọ́run ní jẹ́ tí yín ó bàjẹ́ ta ni ó tún mú wá Al-Qur'ani wá. yamasu illa limutahharun. ahabuli min kulli ma fawqa sara. fawqa sara. urubun naqa ruhul fida urubun naqa. ahabuli min kulli ma fawqa sara. urubun naqa ruhul fida urubun naqa. ẹni ó gba Al-Qur'ani wá Ànábì Muhammad ni. sallallahu alayhi.